Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn aláàánú olùpamọ́ wa, a ṣe yín lọ́ba fún àánú àtojú rere ńlá tí a rí gbà láti tírú ọjọ́ ajé èyí tí ó kẹ́yìn nínú oṣù ìkarùn-ún oṣù oore ọ̀fẹ́. Gbogbo ìyìn àti ọlá ni forúkọ yín o, nítorí pé ajé ọrọ̀ ìbùkún ẹ̀yin Olúwa yóò darí rẹ̀ sí wa ní orúkọ Jésù, àti pé ọ̀rọ̀ tí a ò gbéyẹ̀wò lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ, èní ọjọ́ ajé ọjọ́ 26 oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ pé agbára ìjáfáfá. Agbára ìjáfáfá. A mú àkọ́sórí wa nínú ìwé òwe orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrin. Ìwé òwe orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrin. Ọwọ́ tí ó lẹ ó máa ń sọ ènìyàn di tálákà, ṣùgbọ́n ọwọ́ tó múra ṣiṣẹ́ a máa sọ ni di ọlọ́rọ̀. A máa mú ènìyàn di ọlọ́rọ̀, ọwọ́ tí ó múra ṣiṣẹ́. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Mátíù orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ọgbọ̀n. Mátíù orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ọgbọ̀n. Màá ṣe pépèpé. Nítorí ìjọba Ọlọ́run dàbí ọkùnrin kan tí ó lọ sí àjò, ẹni tí ó pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, ó sì kó ẹrù rẹ̀ fún wọn. Ó sì fi tálẹ́ǹtì 5 fún ọ̀kan, ó fi 2 fún èkejì, àti 1 fún ẹnì kẹta. Ó fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti rí. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì mú ìrìn àjò rẹ̀ pọ̀n. Mo lọ sí ẹsẹ̀ 20. Èyí tí ó gba tálẹ́ǹtì 5 ó sì wá, ó mú tálẹ́ǹtì 5 mìíràn wá pẹ̀lú rẹ̀. Ó wí pé, Olúwa, ìwọ fi tálẹ́ǹtì 5 fún mi, sì wò ó, mo jèrè tálẹ́ǹtì 5 mìíràn. Olúwa rẹ̀ sì wí fún un pé, o ṣeun, ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòtítọ́. Ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀, èmi yóò sọ ọ́ di olórí ohun púpọ̀. Ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ̀. Èyí tí ó gba tálẹ́ǹtì 2 pẹ̀lú sì wá. Ó wí pé, Olúwa mi, ìwọ ti fi tálẹ́ǹtì 2 fún mi. Wò ó, mo jèrè tálẹ́ǹtì 2 mìíràn. Olúwa rẹ̀ sì wí fún un pé, o ṣeun, ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́. Ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀, èmi yóò mú ọ ṣe olórí ohun púpọ̀. Ìwọ yóò sì bọ́ sínú ayọ̀ olúwa rẹ. Èyí tí ó gba tálẹ́ǹtì kan sọ wípé, Olúwa, mo mọ̀ pé ohun rorò ènìyàn ni ìwọ ṣe. Ìwọ ń kórè níbi tí ìwọ kò gbé fúrúgbìn, ìwọ sì ń sà níbi tí ìwọ kò fọ́nká sí. Èmi sì bẹ̀rù rẹ o, mo sì lọ pamọ́ tálẹ́ǹtì rẹ mọ́ nínú ilẹ̀. Wo nǹkan rẹ nìyí o. Olúwa rẹ̀ sì dáhùn, ó sì wí fún un pé, ìwọ ọmọ ọ̀dọ̀ búburú, o ní ìlọ́ra. Ìwọ mọ̀ pé èmi kórè níbi tí èmi kò fúrúgbìn sí, èmi sì ń sà níbi tí èmi kò fọ́nká sí. Nítorí náà ìwọ ìbá fi owó mi sí ibi àwọn tí ń powó dà. Nígbà tí èmi ìbá dé, èmi ìbá sì gba nǹkan mi pẹ̀lú èlé. Nítorí náà ẹ gba tálẹ́ǹtì náà ní ọwọ́ rẹ̀, ẹ fi fún ẹni tí ó ní tálẹ́ǹtì 10. Nítorí ẹnikẹ́ni tí ó bá ní ni a ó fi fún, yóò sì ní lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ní ọwọ́ ẹni tí kò ní ni a ó tilẹ̀ ti gba èyí tí ó ní. Ẹ gbé aláìlérè ọmọ ọ̀dọ̀ náà sọ sínú òkùnkùn lóde, níbi tí ẹkún òun ìpayín keke yóò gbé wà. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Ìwé òwe orí 22 ẹsẹ̀ 29 wípé, ìwọ rí ènìyàn náà tí kò fi ìmọ́lẹ̀ ṣe iṣẹ́ rẹ̀. Òun yóò dúró níwájú àwọn ọba, òun kì yóò dúró níwájú àwọn ènìyàn lásán. Ìjáfáfá túmọ̀ sí ṣíṣe ohun tí ó tọ́ láti mú kí ète rẹ wá sí ìmúṣẹ lọ́nà tí yóò tayọ ní àkókò tó yẹ àti lọ́nà tí yóò ṣe déédé. Nínú Máàkù orí 10 ẹsẹ̀ 54 títí dé ẹsẹ̀ 52. Bátílómíù kò kàn kígbe lásán, ó kígbe títí Jésù fi dá a lóhùn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni obìnrin onísun ẹ̀jẹ̀, ó tẹlẹmọ́ iwájú títí ó fi dé ọ̀dọ̀ Jésù Kristi. Lúùkù orí 9 ẹsẹ̀ 43 títí dé ẹsẹ̀ 48. Bí o bá fẹ́ àṣeyọrí nínú ohunkóhun láyé, o gbọ́dọ̀ já fáfá kí o sì ní ìfaradà láì náání ìdojúkọ kankan. Mo ti fi ìgbà kan gbé iṣẹ́ fún ẹnìkan ní ìbẹ̀rẹ̀ ọdún. Mo sì lérò láti tún gbé òmíràn fún un ní kété tí ó bá parí iṣẹ́ náà. Ó yẹ kí ó parí iṣẹ́ àkọ́kọ́ náà
láàrin oṣù mẹ́ta ṣùgbọ́n títí tí ó fi di oṣù kẹsàn-án ó sì ń tiraka láti parí rẹ̀ ni o. Kò sí ọ̀nà tí mo lè fi gbé iṣẹ́ mìíràn fún. Ọlọ́run ti ṣílẹ̀kùn ìbùkún ìṣúná fún ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ láti jáfáfá. Nínú Bíbélì kíkà wa tòní, Jésù ń sọ òwe nípa àwọn ọmọ ọ̀dọ̀ mẹ́ta tí wọ́n gba tálẹ́ǹtì lọ́wọ́ ọ̀gá wọn. Méjì nínú àwọn ọmọ ọ̀dọ̀ náà jáfáfá, wọ́n sì sọ ohun tí wọ́n gbà di ìlọ́po méjì. Nígbà tí ọ̀gá wọn dé pẹ̀lú, ó yin àwọn ọmọ ọ̀dọ̀ méjèèjì tí ó jáfáfá yìí, ó sì fún wọn ní ẹ̀bùn tó pọ̀. Ó wí fún wọn pé, káàbọ̀ ìwọ ọmọ ọ̀dọ̀ rere, ìwọ ṣe olótìítọ́ nínú ohun kékeré, ìwọ yóò sì ṣe àkóso ohun púpọ̀ o, bọ́ sínú ayọ̀ olúwa rẹ. Nínú òwe yìí bákan náà, ìwọ náà rí àtúbọ̀tán ìmẹ́lẹ́. Ọmọ ọ̀dọ̀ tó gba tálẹ́ǹtì kan, ó gbé e pamọ́, ó kọ̀ láti ṣòwò pẹ̀lú rẹ̀. Àtúbọ̀tán àìjáfáfá kò mọ ní pípàdánù tálẹ́ǹtì rẹ̀ nìkan o, ṣùgbọ́n ó wà nínú ìbìnújẹ́ ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Nígbà tí ọmọ ọ̀dọ̀ tó jáfáfá bẹ̀rẹ̀ pẹ̀lú 5, ọmọ ọ̀dọ̀ tó jáfáfá ó bẹ̀rẹ̀ pẹ̀lú 5, ó parí pẹ̀lú 11. Ọmọ ọ̀dọ̀ tó ṣe ìmẹ́lẹ́ parí ayé rẹ̀ pẹ̀lú ìbìnújẹ́. Jésù wí pé ẹnikẹ́ni tó ní, òun ni a ó fi fún sí, yóò sì ní lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n lọ́wọ́ ẹni tí kò ní, ni a ó ti gba èyí kékeré tí ó ní náà. Mátíù orí 13 ẹsẹ̀ 12. Ẹnikẹ́ni tó bá ní ìwà ìjáfáfá yóò ní ọ̀pọ̀, ṣùgbọ́n àwọn tí kò ní ìwà yìí yóò padà pàdánù ohun tí wọ́n ní. Olùfẹ́, ìjáfáfá ní agbára o, ó lè mú ọ tayọ o, kí o sì ní lọ́pọ̀lọpọ̀. Ohunkóhun tó o bá ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ṣe é pẹ̀lú ìwà ìjáfáfá àti gbogbo okun rẹ. Má ṣe ìjáfáfá o, má sì dáwọ́ dúró nítorí gbèdéke tàbí ìdènà. Mo gbàdúrà pé Ọlọ́run yóò bùkún gbogbo ìjáfáfá rẹ pẹ̀lú ọ̀pọ̀ rẹ̀ ní orúkọ Jésù. Kókó ìṣe jáfáfá nínú ohun gbogbo tí o bá ń ṣe. Ẹja sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú, fún mi ní oore ọ̀fẹ́ láti jáfáfá nínú gbogbo ohun tí mo bá ń ṣe, ní ilé rẹ ni, iṣẹ́ ara ni, àbí iṣẹ́ ti ẹ̀mí. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti jáfáfá. Ọlọ́run yóò sì fún wa ní oore ọ̀fẹ́ láti jáfáfá ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.